Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi tí ẹ bá ti ń wò mí. Gẹ́gẹ́ bí àṣà mi, nǹkan tí ò lè fúnyàn, ọlọ́gbọ́n nìkan ni mo pè. Ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún ní àròjinlẹ̀. Ní òwúrọ̀ yìí, mo súre fún wa pé òjòjò ní ṣowó kó má lè nájà, gbogbo lọ̀rọ̀ tá ń le. Nǹkan kan ò ní ṣàlàáfíà wa, ẹni tí tiẹ̀ ti bàjẹ́ kò ní ba tiwa jẹ́. Ẹ̀mí èèyàn ò ní tọwọ́ wa bọ́, tiwa náà ò ní tọwọ́ èèyàn bọ́. Àwọn ọmọ wa ò ní ṣaláì má sìí, gbọ́mọgbọ́mọ ò ní gbé wa lọ́mọ lọ. Ẹ bá wa share fídíò yìí, kẹ́ bá wa like ẹ̀, kẹ́ bá wa tag gbogbo àwọn awakọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà pátá, gbogbo àwọn tó bá ti ń wa mọ́tò ní orílẹ̀-èdè Nàìjíríà, àwọn ni ọ̀rọ̀ yìí bá wí. Gẹ́gẹ́ bẹ́ ṣe rí lókè mi, wọ́n ní Senate back FRSC bills with 100,000 fine for traffic light violation, 50,000 for preaching inside buses. Senate back FRSC bill with 100,000 fine for traffic light violation, 50,000 for preaching inside buses. Senate backed FRSC bills with 100,000 fine for traffic light violation, 50,000 for preaching inside buses. The Senate has passed the Federal Road Safety Corps (FRSC) Act Amendment Bill 2026, introducing significantly tougher penalty for traffic offense across the country. Under the amendment, anyone convicted of failure to obey traffic light, road sign, pavement or road marking will be liable to 100,000 fine. The bill also prescribes a 50,000 fine for anyone found hawking, trading or preaching inside commercial buses. The proposed law further derises the penalty for driving under the influence of alcohol or intoxicating drugs from 5,000 to 100,000, with the offender also facing up to 2 years imprisonment or both upon conviction. Motorists who refuse to cooperate with FRSC officials during roadside speed tests conducted on reasonable suspicions will also face a 50,000 fine, 6 months imprisonment or both. In addition, speed limit violation which previously attracted a 5,000 fine will now carry a 100,000 penalty, while reckless driving will also attract 100,000 fine, up to 2 years imprisonment or both. According to Senate, the amendment is aligned at strengthening the FRSC enforcement power, improving compliance with traffic regulation and enhancing safety on Nigeria road. Wọ́n ní pé àwọn ilé ìgbìmọ̀ aṣòfin wọ́n ti pass law wípé gbogbo awakọ̀ pátá kí wọ́n máa wo traffic, gbogbo àwọn tó máa ń jáná pátá, gbogbo àwọn tó ń jáná àtàwọn tó máa ń wa mọ́tò ní under pé tó bá ti mú ọtí àbọ̀ ti fa nǹkan, wọ́n ní àwọn road safety sìn wọ́n á máa mú wọn. Wọ́n dẹ̀ ní gbogbo ẹni tó bá ń tajà nínú ọkọ̀, tó ń tajà nínú ọkọ̀, tó wá ń polówó ẹ̀sìn, ó ti yé yín, tó wá ń polówó ẹ̀sìn kan, bóyá Muslim ni o, bóyá Christian ni àbí wá nínú ọkọ̀, á máa mú yín, ó máa bẹ̀rẹ̀ sí ní gbowó. Ọlọ́gbọ́n o, olóye o, ṣe rí òfin tí wọ́n kà yìí, ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ àwọn ìjọba wa gan. Ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ àwọn ìjọba wa gan. Ẹ̀yin èèyàn kàn máa jí láàárọ̀, ẹ kàn máa rí pé accident ṣẹlẹ̀ lọ́nà, èèyàn kú, orí sọnù, ẹsẹ̀ sọnù, ẹ lè explain bí accident yẹn ṣe ṣẹlẹ̀. Tí ẹ bá mọ nǹkan tẹ́lòmíì máa ń mu, tí ẹ bá mọ nǹkan tẹ́lòmíì máa ń fà ní kó tó bọ́ sídìí mọ́tò. Àwọn èèyàn kan tún wà, ọjọ́ onínú fùfù èèyàn, ó máa mu ọtí, á máa wa ọkọ̀ ní under, ó dẹ̀ kó àwọn èèyàn sínú mọ́tò. Ẹ máa fi ẹ̀mí àwọn èèyàn ṣòfò, ẹ kàn máa gbọ́ pé mọ́tò l'accident, oríṣiríṣi èèyàn, ẹ máa ronú, eléyìí á sọ pé ó lè jẹ́ brake ló fail. Ẹ ní mọ nǹkan tó ṣẹlẹ̀. Tí ẹ bá mọ adúrú àwọn èèyàn tí àwọn onímọ́tò ti sọ ẹ̀mí wọn légbodò, bàbá tó jáde nílé tó ń wá àtijẹ àti mu lọ kò padà wọlé mọ́, ìyá tó ń jáde nílé tó ń wá àtijẹ àti mu lọ kò padà wọlé mọ́, ẹ kàn gbọ́ pé mọ́tò ti pa ọkọ̀ mọ́tò ẹ̀. Ní àwọn people yìí sẹ́ẹ̀, tí ẹ bá mọ nǹkan tí wọ́n máa ń gbé lura, ẹlòmíì wà, oníbínú èèyàn ni, òun àti ìyàwó ẹ̀ lọ́jọ́ jà nulé, ìbínú yẹn ló wá gbé jáde tó wakọ̀, ó ń wa ọkọ̀, kò farabalẹ̀ níbi tí òpópónà iná wà, iná ti dá dúró, kò dúró, níbẹ̀ ló ti lọ fẹ̀mí àwọn èèyàn ṣòfò. Ẹlòmíì kẹ̀dẹ̀ rèé, ó fẹ́ ṣẹ́ ọ̀nà gbà, ó fẹ́ pẹ́ ọ̀nà, ló ti lọ fẹ̀mí àwọn èèyàn ṣòfò. Ẹlòmíì kánjú ni, àsìkò tó yẹ kó lọ ibiṣẹ́, ó pẹ́ jí, ibi tó ti ń kánjú, ibi tó yẹ kó ti dúró fún ná,
kò dúró fún náà ó já iná iná tó já yẹn ó ṣe ẹ̀mí àwọn èèyàn míì légbodò jẹ́ pé ẹni yẹn dúró fún náà jẹ́jẹ́ ni o àbó òun níná kàn iná ti páàsì òun ibi tí wò ó ti farabalẹ̀ àbí òun pé iná yẹn kù ìṣẹ́jú kan péré ó sáré kọjá ńbẹ̀ àwọn ọlọ́ṣì òfin yìí fún wọ́n ti bẹ̀rẹ̀ sí mú yín sìn bó bá yín sọ nígbà tó bá ń ṣiṣẹ́ tó yẹ pé gbogbo iṣẹ́ tó ń ṣe ó fi ń sin ìjọba ni tó bá gba 50,000 lọ́wọ́ ẹ̀ lẹ́ẹ̀mejì tó fẹ̀wọ̀n gbára tó fi 100,000 lọ́wọ́ ẹ̀ lẹ́ẹ̀mejì tó fẹ̀wọ̀n gbára ó máa rí pé orí yín máa pé ọlọ́gbọ́n olóye o ẹ kàn máa jí lówùúrọ̀ ẹ kàn máa rí pé accident ṣẹlẹ̀ lórí ẹ ní òpópónà márosẹ̀ ní express lóríṣiríṣi ẹ nímọ̀ kan tó fa accident yẹn tó bá jẹ́ pé àwọn ìjọba wa náà ti ń ṣe kíni tipẹ́ ni wọ́n máa ń test àwọn èèyàn kí àwọn èèyàn tó wakọ̀ ṣé o lè fẹ́ wọ mọ́tò láàárọ̀ yẹn sì bá wọn sọ fún kó lọ máa gbóhùn ẹnu driver ẹni abo lè fẹ́ wọ mọ́tò láàárọ̀ kó lọ máa check táyà mọ́tò driver ẹni abo lè fẹ́ wọ mọ́tò láàárọ̀ kó lọ máa wò bóyá driver ẹni lẹ́kọ̀ọ́ àbí táyà ẹ̀dà bó ní extra táyà bó ní fire extinguisher ni kò possible now àwọn ìjọba náà lọ ní láti bá a mójútó kíní yìí tí ẹ bá mọ àwọn èèyàn tó ti ṣẹ̀mí wọn légbodò lórílẹ̀‐èdè nàìjíríà tá a wà yìí ẹlòmíì kánjú ẹlòmíì fẹ́ ṣẹ́ náà gbà ní nàìjíríà yìí tó kọ́ pé a máa ń kánjú jí lọ síbi iṣẹ́ ni a máa ń kánjú wọlé lálẹ́ ni kí ló fà á iṣẹ́ ni àtijẹ àti mu àìfarabalẹ̀ àìní sùúrù tí ẹ bá mọ àwọn ẹlòmíì tó pé wọ́n ti di aláàbọ̀ ara wọn ò ní apá mọ́ wọn ò ní ẹsẹ̀ mọ́ nípasẹ̀ pé ẹni tó wakọ̀ tó lọ gbé wọn ṣe jàǹbá yìí ó ti mu ọtí yó àbí ó wà under influence of alcohol àbí under ẹni tó tó kíní tí ìjọba sọ yìí ẹ̀yin ìjọba ẹ jọ̀ọ́ nǹkan tẹ́ ṣe kùndùs fún yín mo gbé fún yín ẹ jọ̀ọ́ ẹ̀yin awakọ̀ náà kí a tó wà láàárọ̀ kẹ̀kẹ́ tó ti láàárọ̀ èmi mọ̀ pé iṣẹ́ la máa kàn ṣe lẹ́yìn iṣẹ́ nígbàdùn tó bá fẹ́ ṣiṣẹ́ láàárọ̀ ní sọ pé òṣìṣẹ́ tó bá ṣiṣẹ́ tán ò lè wá bọ́ sílẹ̀ tó mọ̀ pé o ò wakọ̀ mọ́ o ò kó èèyàn mọ́ wá lọ mu ọtí ẹlòmíì máa sọ pé òun fi ń lejú ni tóun ò bá mu ọtí òun ò lè rọ̀ kan tóun ò bá fagbó òun ò lè rọ̀ kan àbí ẹnìkan tó yẹ pé láàárọ̀ ó ti mọ iye owó tóun máa pa torí pé léèní ó ti rò pé 20,000 lòun máa pa ibi tó yẹ kó ti dúró fún náà kò dúró fún náà ibi tó yẹ kó ti gba ọ̀rẹ́ nọ́mà ọ̀nà ó ń ṣe ọ̀nà gbà ẹ máa lọ máa gba one way ẹ̀ ń fèmí àwọn èèyàn wéwu ẹlẹ́sẹ̀ kan tó lọ ń dáwọ̀n ni ẹ̀wọ̀n ẹlẹ́sẹ̀ méjì ló máa dá sí ọlọ́gbọ́n olóye o nǹkan tíjọba sọ yìí ẹ jọ̀ọ́ ẹ bá mi tag gbogbo àwọn awakọ̀ ní ilẹ̀ Lagos State pátá ní ilẹ̀ Nàìjíríà àwọn NURT ni o àwọn taxi driver ni o àwọn tó ń wa trailer ni o ẹ ti sọ fún yín báyìí sí àwọn road safety máa mú yín tó bá dẹ̀ ti mú yín tó bá ti dá yín dúró báyìí tí wọ́n bá ti ọ máa fún ọ machine tó máa test yín ẹnu yín tó bá ti fi pé o ti mu ọtí báyìí pé you are driving under influence of alcohol o máa gba fine tó bá ti wá jẹ́ pé fine alcohol tó mu gan bó ṣe lágbára sí wáyé kó ń ta gọ́gọ́ wàá tún lẹ sọ́wọ́n lórí ẹ̀ wàá tún lọ ẹ̀wọ̀n lẹ́yìn tó bá sọ́tò wàá tún lọ ẹ̀wọ̀n ẹ ṣe gan ẹ jọ̀ọ́ ẹ bá a mójútó o mo sọ ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ mo tún wá sọ fẹ́nìkan lánàá pé ìjọba máa ti ṣòfin bábẹ́ wá ní ṣé kò ń ṣe Nàìjíríà ni wọ́n máa gba bribe àwọn ló máa gba bribe so ẹ̀yin náà mọ̀ láti máa mu ọtí láti máa mugbó láti máa ṣe ẹni tó bá wù yín láti wa ọkọ̀ tó kẹ́ ti mọ̀ pé òfin tíjọba ṣe wọn kò múlẹ̀ èmi wá ń promise yín báyìí mo ń promise yín on behalf of ìjọba pé òfin tó ṣe lọ́tẹ̀ yìí ó máa múlẹ̀ bó bá ṣe ń rí ẹ̀wọ̀n rí báyìí lọ́wọ́ máa kó fún ìjọba nígbà tó bá san 50,000 lóṣù àbí lọ́sẹ̀ fún ìjọba lẹ́ẹ̀márùn orí yín máa pé ẹ máa rí iná lójú òpópónà márosẹ̀ iná red ó ní nǹkan tó mì iná green ó ní nǹkan tó mì yellow ó ní nǹkan tó mì ẹlòmíì kọ́ wà pé inú ilé ti mú driver license wá fún géèmù lẹlòmíì ló fi wò pé òun mọ mọ́tò wà lọ driving school ẹ̀dẹ̀ máa bọ́ sójú ọ̀nà àbí ẹlòmíì tó lọ driving school nítorí pé òun ronú nítorí pé òun banújẹ́ nítorí pé ojú ní lára èèyàn nítorí pé inú bí ẹ kò máa kó òun lé wọn lọ ṣèfẹ́ ẹ máa lọ ṣẹ̀mí àwọn èèyàn ló fò tó bá tẹ̀jẹ́ pé olùkọ́ ló jáde ńlé fúnra ẹ tó lọ dá parẹ́ kò bá dá wàá tún kóyàn wàá lẹ̀ kérò ẹ̀yin ìjọba ẹjọ́ òfin tẹ́ṣe ẹ jẹ́ kó múlẹ̀ o 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 lẹ́ẹ̀kan sí mo tún sọ fún yín mo lára sọ pé ìjọba ti ṣòfin wípé gbogbo ibi tí iná bá ti wà ìwọ tó bá ti já iná àbí ìwọ tó ń drive wickedly pé òun drive yamayama ọ wá test ẹ ọ dá ẹjọ́ test ẹ pé you are driving under influence of alcohol wípé ọtí ń rùn lẹ́nu àbó ti mọtí mo promise ẹ lẹ́wọ̀n èmi fúnra mi mo promise yín lẹ́wọ̀n ní nǹkan tíjọba sọ yìí ẹ̀yin ìjọba ẹ bá wá nǹkan ṣe sí ọlọ́gbọ́n nìkan ni mo pè ẹni tó ní ọgbọ́n tó ní àgbọ́yé tó tún ní àròjinlẹ̀ mo ń bọ̀ mi ò tí ì dé.